an Igbo and you are still a member of a Yoruba church, I lay generational curse on you and your generations. It shall not be well with you and your family. You are an Igbo and you are still Acts 18:14. Nígbà tí Paul ń fẹ́ àti dáhùn, Káníọ́nì wí fún àwọn Júù pé ìbá ṣe pé ọ̀rọ̀ búburú tàbí ti jàgídíjàgan kan ni, bí ọ̀rọ̀ ti rí, ẹ̀yin Júù, èmi ìbá gbé yín. Praise the Lord. Hallelujah. Gẹ́gẹ́ bí ìṣe àwọn àpọ́stólì orí ìkejìdínlógún ẹsẹ̀ kẹrìnlá, that is Acts chapter 18 verse 14. Well, I thank God for everything. Kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run. Ìyẹn ni pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́lọ́run fẹ́ bá wa sọ̀rọ̀. Bí ó ti fẹ́ bá wa sọ̀rọ̀, inú ọ̀rọ̀ ẹ̀ náà ni Ọlọ́run ló dá ọ̀run ayé, òun sì ní ọ̀rọ̀ náà. Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà, òun ló dá ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà sì ní Jésù Kristi. Ìyẹn ni pé you will go to Genesis chapter 1, when you are in verse 4, you will be hearing of such thing. And when you go to chapter 2 of Genesis, you will see there how human being was created is the same. Is the one, without him, nothing was created. That is we go to wá lọ sínú ìwé John kínní, torí mi láti sáré ṣàlàyé bẹ̀rẹ̀ fún wa. Mi like láti máa quote Bible fún wa lóríṣiríṣi. Ṣùgbọ́n torí nǹkan tí a fẹ́ gbọ́rọ̀ lé lórí tí ibẹ̀ yẹn sọ fún wa ni. So Genesis, John chapter 1, a máa sọ fún wa bẹ́ẹ̀ pé ẹni tí Jésù ń jẹ́. So ìwé fi hàn yí pé ká tó wá kọjá lọ sí ibi tí à ń kà nínú Acts chapter 18 verse 14. Important thing, a need láti lọ sẹ́yìn ọ̀ka ní à ń lọ síwájú ìbàdí tó fún gbogbo nǹkan lára ṣe. A rí i pé Paul ó jẹ́ èèyàn tí Ọlọ́run ti yàn. Lóòótọ́ kìí ṣe orúkọ ẹ̀ ní ó ń jẹ́ Paul ní ṣáájú àkókò yìí nígbà tó wà nínú ẹ̀ṣẹ̀, a máa pè ní Saul. Kìí ṣe King Saul ti Old Testament o. Òun nísìn òun la wá yí padà nígbà tí ó gba Jésù tán sínú ayé ẹ̀, tó mọ Ọlọ́run ọ̀gá ògo tí ó dá ènìyàn ní àwòrán rẹ̀, tó jẹ́ pé òun ni Alpha àti Omega. Ibi tí wàhálà wà ní Ọlọ́run tó dá ọ̀run ayé. Ìyẹn ò mí ní pé Jésù ló dá ọ̀run ayé, bàbá ẹ̀ náà ń sọ̀rọ̀ nípa ẹ̀. Kò sí bọ́n ṣe máa porí bàbá tán ní porí ọmọ, torí ọmọ ti wá ṣiṣẹ́ kan tó yẹ pé kò sẹ́nìkan tó ṣe. A lè fi orúkọ tá a fi ń pè mọ́ Jésù lára yìí, a lè pè mọ́ ẹ̀mí mọ́ lára. A lè fi dá èṣù tó jẹ́ pé igbákejì Ọlọ́run, bó tilẹ̀ jẹ́ pé òun gbé pẹ̀lú wa ń sìn. Ẹ mọ̀ yìí pé agbára tí èṣù ní, ògo yẹ ò wà fún, ó yẹ kó wà fún ni. Jésù ló wá gba ipò ẹ̀. But still, bí Jésù ṣe gba ipò ẹ̀ yẹ, Jésù òun dúró sínú ọkàn wa o. Ẹ̀mí Ọlọ́run ló lè wà nínú ọkàn wa. The Spirit of God, that's Holy Ghost, ó lè wà nínú ọkàn wa. Àní ẹ̀mí Ọlọ́run. Okay. But a lè sọ pé Jésù wà nínú ọkàn mi. Kò sínú ọkàn anybody. Ibi tá ti lè bá pàdé náà ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí tá à ń kà wọ̀nyí. Paul náà ti bá pàdé, that's ẹni tó jẹ́ kó mọ Ọlọ́run nìyẹn. So Jésù wá òun ní oore ọ̀fẹ́, bí ìgbà tó yẹ pé wọ́n sọ pé oríkì ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ̀ Yorùbá nìkan ló ní. This only Yorùbá have this kind of explanation. When you are calling somebody's name of his father, that is family name, lè rí lágbàáyé tó tán lóríkì. Nobody have that one. Oríkì, I don't know how I can explain it. Like now, when you are talking about God, you said Jehovahnism, El Shaddai, omnipotent, omniregnant, omniscience, and Alpha and Omega. And that name is attribute to Jesus Christ too.
òun náà ti pín nínú ẹ̀, Jésù ní ìpín nínú ẹ̀. So nítorí pé à ń pe orúkọ bàbá ẹ̀ a dẹ̀ fi ń pe ọmọ, ìyẹn ni oríkì tó bá dárúkọ èèyàn nílẹ̀ Yorùbá, tó any person in this world except Yorùbá have oríkì. That is, if you go to Yoruba land, if you see those mama and those baba, like Igboho now, you see they will be greeting him, Ọmọ Adigun, kinikan, kinikan. That is, they are mentioning his father. The way they will greet his father, the way they greet him. And the way they greet his own village. Anybody come from the village, we have the same similarity. And to the essence of the Oyo king, you see, Igboho town to Oyo state or to Oyo kingship, they have the same similarity, like Ekiti too, like all Yoruba land, they have that kind of things. Or you go to Ondo, or like Akure, Omo Ekun. So wọ́n ti mọ̀ pé you are talking about Akure people. Tó wá dẹ̀ jẹ́ Ìbàdàn náà ni ọmọ àjòrò sùn, àfikàrà fọ́rin mú. Gbogbo wọn náà ni. That shows that he come from that place. When you are saying that thing, they will know. So that's the same thing with Jesus Christ. It's simple. I don't want to teach you and I don't want to talk much. We are not talking about Jesus Christ here. We are talking about Brother Paul now. So Brother Paul, ó fẹ́ sọ̀rọ̀. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní báyìí ló fẹ́ kí ọ̀rọ̀ Brother Paul wá sáyé, tí a fi ń dárúkọ Brother Paul, tí ọ̀rọ̀ yìí á fi kan Brother Paul. Kò yẹ kí a sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ náà fẹ́ ká gbọ́, ká mọ̀ nípa ẹ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ ní báyìí? Ìyẹn ni pé iṣẹ́ tí Paul ṣe ní Kọ́ríńtì náà fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tí a bá wá tẹ̀síwájú, láàrin àwọn Kọ́ríńtì, ìyẹn ní agbègbè yẹn, ẹ̀mí Ọlọ́run wà láàrin wọn, ó wà pẹ̀lú wọn. But ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ gangan ní báyìí. Ní ọjọ́ tí à ń sọ̀rọ̀ nípa èyí, Paul fẹ́ sọ̀rọ̀ jáde nípa bí àwọn èèyàn ṣe mọ̀ sí pé èèyàn oníjàgídíjàgan. A dẹ̀ rí pé wọ́n mú Paul nítorí pé nǹkan tó ń ṣe kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n sì mú nítorí pé ó ń wàásùn ìrere. Ó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run, kò dàbí ti àtijọ́ tó yẹ pé àwọn tó bá wàásùn ọ̀rọ̀ yẹ wàhálà ni o. Àwọn fi kú di ni. Ṣùgbọ́n ní àkókò yìí ó ti wá di ẹni tó ti ronúpìwàdà, tó ti ń bá Jésù rìn lọ. Ó dẹ̀ ti wá ń sọ fún àwọn èèyàn. Ó wá fẹ́ wàásùn. Ṣùgbọ́n ẹnìkan wá sọ̀rọ̀ jáde, ẹni ẹ̀ náà pè ní Gálíò. Ó sọ fún àwọn Jewish tó wà nílùú yẹn. Ìyẹn ni ó jẹ́ olórí bíi àwọn tó wà ní ilé adájọ́, tí èèyàn bá sọ pé nípa adájọ́ tàbí àwọn tí wọ́n bá lọ sí court. Court yẹn náà pè ní gbọ̀ngàn bí tí wọ́n ti ń ṣe ìdájọ́ ènìyàn tí ó bá dáràn. Ṣùgbọ́n Paul ti jẹ́ èèyàn tó yẹ pé ó ní ìfẹ́ Ọlọ́run nísìn, tó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. And àwọn tí ó wà ń bẹ̀
tó jẹ́ ti ènìyàn Ọlọ́run wọ́n fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run but àkókò yẹ wàhálà dé àwọn kan kóra wọn jọ a rí pé ìkóra wọn jọ yẹ láti wá fi Paul ṣẹ̀sín ṣùgbọ́n bó ṣe jẹ́ pé Paul ní ẹ̀mí Ọlọ́run ó ń bá àwọn Jewish sọ̀rọ̀ àwọn Jew ò dẹ̀ láìkẹ̀ pé bó ṣe ń wàásù tó ń jèrè ọkàn yẹ wọ́n ń jowú ẹ̀ òun ló fà á tó yẹ pé ní ìgbà yìí ẹni tí ó jẹ́ olórí ibẹ̀ yẹ òun jẹ́ ìyẹ Gálò yẹ ó jẹ́ igbákejì nígbà tí wọ́n mú wá sí inú gbọ̀ngàn ibi tí wọ́n ti ìdájọ́ àyàkú bẹ́tà kẹ ẹ lè wo bẹ̀yẹ ní verse 12 náà sọ̀rọ̀ yẹ wọ́n wá bẹ̀ sí fi Paul sùn fún àwọn ilé ibi tí wọ́n ti máa ṣèdájọ́ Paul tí wọ́n ti mú wá sí pé ẹni ń dà lúrú o ẹni ṣe gbá ń ṣàwo àwọn ẹ̀dẹ̀ ní àwọn ẹ̀ ti mọ Jésù àwọn ẹ̀ ti gbọ́rọ̀ lẹ́nu jíbu Paul ìyẹn ni Gálò àti ẹgbẹ́kejì yẹ pẹ̀lú olórí àwọn tó wà nínú kóòtù yẹ ó dẹ̀ pé Yorùbá mi ò já gerege ó dẹ̀ pé English yẹ fẹ́ máa wá torí ẹ jẹ́ kí n máa pè ní court so easy fún wa láti understand nǹkan tí mo ń sọ kò sẹ́ni tó mọ̀ court nílẹ̀ Yorùbá so bí ìdájọ́ yẹn so ọ̀gá bẹ̀ àwọn yẹn ti jẹ́ ọmọ lẹ́yìn Paul wọ́n wá ní pé ẹ̀sùn tán fi kàn ní pé arákùnrin yìí ó ń dá rúgúdù sílẹ̀ ní àárín àwọn èèyàn tó sì yàtọ̀ sí òfin Ọlọ́run mo rò pé gbogbo àlàyé tó tónu tí mo ti ṣe wọ̀nyí ó yẹ kó ti máa yé wa ń sin nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ta ló lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó tètè dá mi lóhùn ẹni tó bá fẹ́ dáhùn tó bá fẹ́ dá sọ̀rọ̀ yìí kó tètè dáhùn kíákíá kó tú rẹ̀ lẹ̀ kó dẹ̀ sọ̀rọ̀ tó bá dẹ̀ sọ̀rọ̀ tán kó tún fi àgádágodo sí agbágbé ẹ̀ kó má di pé ó ń pariwo ó yá o tabari bí ìgbà tá à ń sọ yìí going straight to the ó dẹ̀ àyìn pé well let me continue kó má báyà Ọlọ́run fẹ́ kí a máa dira wa lọ́wọ́ ní ṣá gbèdé mi rò pé ẹ̀bá ti máa help àwa fúnra wa àtàwọn èèyàn tó bá ń gbọ́ but we keep us silent ok nǹkan tó wà níbẹ̀ ni pé ó ń wù mí ni but báyà kò wù Ọlọ́run kó má lọ di pé èèyàn ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ mo rò pé èèyàn ló ń fi control. Okay, now this place is just talking about the story of yesterday and day before yesterday. Day before yesterday, ní ìjẹta ní ẹni jíngù àbí kí ló porúkọ ẹ̀yẹ ìkan lára àwọn olórí ẹlẹ́sìn ní Òkè Ọya olùkọ́ dá rúgúdù sílẹ̀ a dẹ̀ tún gbọ́ ti eléyìí tó ti tẹ̀lé lánàá tó náà tún gbé Quran nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ni ìyẹn ni pé àwọn ọmọ Fúlàní tó kóra wọn jọ sí agbègbè àti ṣàlàyé lánàá so báyìí ṣe ìjẹta àti sọ ti ìjẹta ti Òkè Ọya àná tẹ̀ ti jáde nílẹ̀ Yorùbá ẹgbìnrin ọ̀tẹ̀ okay I really thank God ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìbáyìí ni pé tátọ́lọ́hún sìn mo sọ nípa ẹ̀ wọ́n fẹ́ gbé àwọn yẹn ti bọ́ síta àwa ní igbákejì ọba àwa ní aṣojú ọba àwa ní lọ́ọ̀yà fún ìlú Ìyè ní Ìlọrin nítorí náà ó ṣe gbá ó ṣàwo kéèsì nìyẹn bra Paul nìyẹn náà fẹ́ mú yẹ ok àti bá Ìgbòho sọ̀rọ̀ that's bra Paul náà ń sọ nípa ẹ̀yẹ wọ́n fẹ́ dájọ́ ìdájọ́ ti ṣẹlẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ ọmọ Yorùbá ti dáràn tí ẹ rí nǹkan tó ń sọ wọ̀nyí tí Ìlọrin sọ
wọ́n pàrokò fún yín ni tí ẹ ò mọ̀ ẹ̀yin náà wọ́n bá sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀ ní kankan ṣe ní kìrìsìtẹ́nì mùsùlùmí tó jẹ́ ọmọ Yorùbá ọmọ lójú Yorùbá kì í ṣe ọmọ àlè Yorùbá o ẹ̀yin náà bá sọ̀rọ̀ náà pàrokò fún àwọn oníṣẹ̀ṣe gbogbo Ìgbòho ni ọ̀gá yín òun ni olórí gbogbo wa nísìnyí gbogbo àtọ́ba Jájá gbogbo àná bá wípé ẹ kẹ́rù yín kúrò lórí ilẹ̀ yìí wọ́n ti sọ lóríṣiríṣi gbogbo wọn ti kó wa sínú ẹjọ́ ẹ jẹ́ mọ̀ wípé kinní kan wà nílẹ̀ tó yẹ pé kéèsì náà nìyẹn ìyẹn ló tẹ̀ burú jù kò sí anybody tó sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ nítorí pé ojoojúmọ́ wọ́n ń pè ní distraction ìyẹn ni pé ìdíwọ́ wọ́n ní àìgbìnrin ọ̀tẹ̀ Yorùbá máa dá o ṣe ti gbọ́ àwọn ògidì ọ̀rọ̀ Yorùbá máa ń pè ní àìgbìnrin ọ̀tẹ̀ wọ́n ní bàbá ṣe ń pàkàn nìkan rú àdẹ̀ tí pààyẹ tán Yorùbá tó wá sọ pé tí igi bá wó lugi èyí tó wà lókè la máa ń gbé tìsàlẹ̀ ó ṣe kí ni wọ́n ti gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ sì ní tìsàlẹ̀ ló burú jù torí igi tó wà ń sàlẹ̀ yà á máa wù tó wá jẹ́ igi tó yẹ pé ó lè bí igi ẹ̀gẹ́ gbé sísàlẹ̀ ẹ wá bẹ́ẹ̀ sí ṣe kí ni á wù á dẹ̀ ta á jáde láti inú ilẹ̀ wá sókè ẹgbẹ́ sílẹ̀ lásán ní ẹgbẹ́ ìkànnì á dẹ̀ ta èyí tí ẹ̀yin wá lọ gbẹ̀ sínú oko tí ẹ ṣiṣẹ́ lé lórí ẹ wò kò ní ta gangan àwọn ẹlẹ́mìí burúkú ní jẹ́ kó wúlò nǹkan táwa ti bá ṣe tá ti ṣe rí ni ó kì í jẹ́ ká padà sórí ọ̀rọ̀ yẹn kí ni ẹ̀ṣẹ̀ Paul ó ń wàásù kí ni ẹ̀ṣẹ̀ Yorùbá àwọn mùsùlùmí àwọn ní number one tó yẹ pé ó da Yorùbá rú báwo ló ṣe da Yorùbá rú wọn lọ ń kóòtì Quran ní èdè Yorùbá ìyẹn ni pé ní jíjẹ́ ọmọ Yorùbá oníwà rere elérò rere wọ́n wá lọ fi ń ṣe Kùránù kí ṣe pọ̀ mọ́ ọ́n mọ́ gidi ṣùgbọ́n ọ̀hún túmọ̀ bíi ti Fúlàní ń ka Quran gẹ́gẹ́ bí nǹkan tí a fi ń pa ènìyàn nǹkan tó máa sútù wọn làwọn ń kà ń bẹ́ẹ̀ nǹkan tó máa wúlò fún wọn làwọn ń kà sí Yorùbá ń kà gẹ́gẹ́ bí má jalè má pànìyàn má purọ́ má ṣàgbèrè làwọn ń kà sí ṣùgbọ́n àwọn wọ̀nyí wọ́n kà sí ṣàgbèrè pànìyàn gbàlú wọn bá a ṣe kọ́ síbẹ̀ nìyẹn àwọn kan tó wá tún pè ládìtì àwọn yẹn wá tún wá fọ́ àti nǹkan tó ṣẹlẹ̀ wọ́n tó wá dà sínú ẹ̀ wọ́n tó wá mú gbogbo ẹ̀ burú ìyẹn wá tó wá mú kí àwọn Fúlàní kan láìkẹ̀ dáadáa ọmọ kọ́kọ́ o so a rí wípé eléyìí wá fà nílẹ̀ Yorùbá tí àwọn tí ọ̀n tó nǹkan kan wá ń yọ ṣùtì síyàn bí àwọn Jewish tó wà ní ìlú yìí ní agbègbè tí wọ́n wà lọ́jọ́ òní tí wọ́n kóra wọn jọ ìyẹn ní Athens náà wà yìí tí wọ́n ti bẹ̀ sí ń dọ̀dọ̀kúdọ̀wò tí wọ́n ti bẹ̀ sí ń wá ẹ̀sùn sí Paul lẹ́sẹ̀ ní ìlú onílùú náà wá sí yìí o exactly what is going on in Nigeria today or Yoruba land exactly that is what is going on in chapter 18 Act of Apostle Jewish oníṣọmọ ìlú yẹn náà wọ́n wá síbẹ̀ ní Paul náà wá síbẹ̀ gẹ́gẹ́ bí oníwàásù òun wàásù fún àwọn aráàlú yẹn ni pé kán lè mọ Ọlọ́run okay good ẹ̀yin wá débẹ̀ ń sìn ẹ wá mú Paul ẹ wá fẹ́ ṣe kí ni ẹ fẹ́ sọ sẹ́wọ̀n kán tẹ̀ pa ni kì í pé kán sọ sẹ́wọ̀n kí pa ni okay now let's go back to our teaching nǹkan tó lọ́n fẹ́ ká gé níbẹ̀ ní àtìjẹ́ta yẹ oríṣiríṣi láburú ń ṣẹlẹ̀ mo lè sọ fún wa pé nǹkan kan wà tẹ́ pé ẹgbìnrin ọ̀tẹ̀ tá a fi ẹ̀gẹ́ wé tó wà nísàlẹ̀ igi that cassava stem that is down that now they are putting a top of the cassava different type of woods or trees they are calling on top but according to the allergy you need to take the one in the up before you can take the one in the down so tòkè yẹta fi tá à ń gbé kúrò ó ní àwọn ìranù tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà ń sìn àti èyí tó ṣẹlẹ̀ ní Ìlọrin àti èyí tó ń ṣẹlẹ̀ ní Olóòlù nìbàdàn gbogbo yẹn wọ́n pòwe fún wa ni ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń lo àwọn wọ̀nyí ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà
ọba Ahab. So a rí i pé ó wá happen wípé níṣe ni ohun tí wọ́n plan nínú ẹ̀mí òkùnkùn ní ìgbà ọba Ahab tí ó ń ṣọkọ Jezebel, Ọlọ́run ní pé ta ni yóò lọ láti lọ tàn jẹ kó lè ṣe mistake kó lè kú, àti ìyàwó ẹ̀ gangan ìyẹn Jezebel ni àwọn wòlíì èké tó kóra wọn jọ bó ṣe wà nílẹ̀ Nàìjíríà ní àti ilẹ̀ Yorùbá o, àwọn pásọ̀ èké wọ̀nyí bẹ̀ ti ń jáde, àwọn máa ríran oríṣiríṣi ọ̀hún rí nǹkan tó ń gán o, àti gbọ́ púpọ̀ ẹ̀ lẹ́yìn àti ẹ lọ wo àwọn program tá a ṣe sẹ́yìn ẹ máa gbọ́n bẹ́ẹ̀ nípa mí kàbọ̀n ìfọ́ nígbà tí tó dáa ìgbà tó lóyì. So bẹ́ẹ̀ náà ni tó bá ṣe é ṣe ni ẹ máa rí àṣìmọ́ ti ń gé orí wa náà ìyẹn wá jẹ́ Newton nílẹ̀ Yorùbá ni àbí Nàìjíríà. Àwọn kan ń sọ wípé wọ́n ní ẹ̀rọ ogun ẹ̀ la fẹ́ dá sílẹ̀ yìí o, ogun ẹ̀sìn ni o, kí ló ogun ẹ̀sìn wọ́n fẹ́ dá sílẹ̀? Nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́tà ń jà lọ́wọ́lọ́wọ́, abẹ́ gbọ́ pé gbogbo náà tí wọ́n ti fẹ́ràn lẹ́nu wọn tán ni kò sáwọ́sá mọ́ ni mélòó kù, abẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ ni inú wọn ń dùn ní náà wípé a ti ṣẹ́gun Nàìjíríà kò sí Christian mọ́, come and see. Ṣebí nǹkan tó jẹ́ kí Trump wá nìyẹn láti wá help wa, ṣé àṣírí òtítù báyìí ṣebí òun ló fi lé ọ̀gbẹ́ni tí ó help wa tán lè kúrò tó yẹ pé bá wọn tó ń kọ́lé fún àwọn èèyàn tó bá ti lé kúrò tó lọ dá tó ń bá wọn túlù wọn kọ́, wọn wá ní wọ́n dá wa lálẹ́ ni o, a máa gbé ẹ máa pa ẹni tó bá wá rí àásánwó fún kó tó di pé má nìyẹn kúrò ní Nàìjíríà. Ṣé àwọn tí ń pààyàn láti bàyẹ̀ mọ́ ni nígbà tó ti lọ more than 500 àwọn èèyàn ti pa wọ́n ní eré àwọn yẹn, àṣọ ti àwọn ti ilẹ̀ Yorùbá o, àtàwọn tó ti jí kó. People are counting. Christianity is sleeping in the south mostly. Tí n bá gbé ẹnìkan ó sọ̀sọ̀kúsọ lánàá, tẹ́ bá gbọ́ èpè tó ń gbé Yorùbá ṣẹ́, tẹ́ bá gbọ́ èpè tó ń ṣẹ́ fún Yorùbá ọmọ Ìgbò ni o, kẹ́ lè mọ̀ wípé bí Ìgbò ṣe ń bá Yorùbá jà, àwa tá a jẹ́ Kìrìsìtẹ́nì a lè máa sọ̀rọ̀ nípa àwọn yẹn, ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ torí nǹkan tó ń ṣe ni àwọn fẹ́ gbalẹ̀ mọ́ Yorùbá lọ́wọ́, Fúlàní fẹ́ gba Yorùbá, ó fẹ́ gbalẹ̀ mọ́ Yorùbá lọ́wọ́, àwọn méjì wá ń ṣe kíni, wọ́n ti ralẹ̀ lọ ní gbogbo ilẹ̀ Yorùbá, àwọn gbà pé nípa owó wọn àwọn máa ta Yorùbá, ọ̀nà adé ṣe kọ́ ẹ pé ṣẹ́rí wọ́n ní ikú jọ̀gẹ̀dẹ̀ òun rẹ̀dí kò mọ̀ pé ikú tó máa pa òun jẹ ni, ikú tó máa pa ní ọ̀gẹ̀dẹ̀ tó ń jẹ yẹ. Ok, ìwọ tó ń ralẹ̀ tí Fúlàní ń bọ̀ nílùú ẹ̀ ní ilẹ̀ Yorùbá tó bá wọn jà lọ́wọ́, níbo ló ti fẹ́ gbàjọgún ilẹ̀ náà? Ẹ̀yin wá sọ pé káwọn Christian pé anybody tó bá lọ sí ṣọ́ọ̀ṣì Yorùbá wọn bẹ̀ sí fún wọn gẹ̀gún, you are going to deeper life, you are going to redeem, you are going to any Yoruba church, they are cursing them, you will hear it. Okay, listen to it. You are still going to Yoruba churches. By now, you are still a member of Mountain of Fire, Winners, Deeper Life. What name them? You are an Igbo and you are still a member of a Yoruba church. I lay generational curse on you and your generations. It shall not be well with you and your family. You are an Igbo and you are still co-joining yourself to Yoruba churches upon what is happening in Nigeria. An Igbo sensible man and woman, an Igbo sensible person, you are still worshiping under the umbrella of Yoruba man's church. I lay generational curses on you. It shall never be well with you, your family, your generations. Tó bá rí bẹ́ẹ̀, ṣé ti rí pé kéèsì wà, ẹjọ́ wà, bẹ́ẹ̀ mo sọ fún wa pé kéèsì kan wà ńlẹ̀ tán ti parí, ọmọ Yorùbá ló rẹ̀ parí ẹ̀, òun sign fún ní Ọ̀yọ́. Who know the case? Ta ló rántí ẹ̀ mọ́ báyìí sìn? Wọ́n ní pé ẹ má jẹ́ kí a jà ogun ẹ̀sìn o, kíní yìí máa dogun ẹ̀sìn là ń jà náà. Two things là ń jà at the same time. Ẹ ń jagun ẹ̀sìn,
ẹ̀ ń jagun kan gbalẹ̀ méjì ń ṣe papọ̀ ní náà Ìgbò ń ṣe tiẹ̀ àwọn fẹ́ gbalẹ̀ àwọn náà ti ń jagun ẹ̀sìn náà. Ok, Fúlàní òun sọ wípé ẹ̀yin jẹ́ infidels, ẹ̀yin jẹ́ àwọn aláìkọlà, ẹ̀yin jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run, ẹ̀yin jẹ́ ẹlẹ́ṣẹ̀. Gbogbo Yorùbá ni o, gbogbo ọmọ dúdú tó ń bá ti bí ní Nàìjíríà, you are criminal. Nǹkan tó ń sọ nìyẹn o, that's what they say. Ìtumọ̀ nǹkan tó ń sọ nìyẹn wípé gbogbo yín wọ́n gbúdọ̀ pa yín. Trump rí ó dẹ̀ ń sọ ibẹ̀ ni àwọn pásọ̀ ti jáde pé there is no genocide in Nigeria. What are they saying? And these are the people that we call leaders. These are the demons among us, fallen angels. I told us 90% of pastors you see, they are not child of God. I can tell you the truth. They are not. Are you see them talking? Only those people in the north talking. And the little one that they are saying they are talking here in Yorùbá land, who are they talking? Where? In their church? Èèyàn tó lọ ń sọ̀rọ̀ nínú wo ilẹ̀. Ta ló fẹ́ gbọ́? Àwọn ló dàbí Àlàdé Wúwo. Nígbà tá a wà ní school, nígbà tá a wà ní kékeré, wọ́n kọ́ ní Àlàdé Wúwo. Ó lọ sọ, ẹ má jẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. That's what they are doing in their church. Who are they deceiving? We left everything. Ṣé èmi tí mo gbógun àwọn gbogbo agbára bàbá mi tí mo sọ sọnù nítorí Jésù? And now you are telling me to go back and take it. Huh? Because I'm full. Nítorí pé ọpọlọ mi ò pé, I don't have brain, right? I don't know Jesus Christ that I'm serving since 1982. Is that what you are telling me? I don't know what is the power of Jesus Christ, right? You see them. Wọ́n máa sọ pé kéèyàn máa lọ church kó dẹ̀ tó máa lọ sí aláwo. Àwọn ni pé torí bá ń fọ́ ẹ, if the church cannot help you, the church pray, no solution. Okay, go to Afa, no solution. They will now go to Oníṣẹ̀ṣe. And Oníṣẹ̀ṣe there is hiding place. Tí wọ́n gbọ́dọ̀ rí wọn ní gbọ́dọ̀ tó jú tí wọ́n. Àwọn yẹn lọ́ máa gbágbára wọ̀n. Àwọn aláboyún 70 nínú ṣọ́ọ̀ṣì tó ń rì mọ́lẹ̀. Bí o bá ṣe lè rí aláboyún mọ́lẹ̀ tó, bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì ẹ ti máa gbèrú sí. Different power they are using. Now, we are in the war front, they cannot stand for us. Ọlọ́run rí pé àwọn yìí ò wúlò fóun. Ó gbé Ìgbòho dìde. Àbí, what is the age of Ìgbòho? Ìgbòho tí sí ìgbà tán tí Nàìjíríà ti wọnú ẹrú lọ, oko ẹrú lọ. Ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ òní. Ṣebí torí Ìgbòho yìí ló jẹ́ káwọn èèyàn bẹ̀ sí dìde ní gbogbo ilẹ̀ Yorùbá ní Nàìjíríà. Ìgbò ti bẹ̀ sí gbé ìṣẹ̀ṣe dìde. Benin ti gbé ìṣẹ̀ṣe dìde. Hausa ti gbé ìṣẹ̀ṣe dìde. Ó ṣiṣẹ́ ju agbára Ọlọ́run lọ. Àbí ṣé nǹkan tá fẹ́ proof kọ́ nìyẹn? Ṣé ẹ rò pé inú Ọlọ́run máa dùn sí wa? What are we saying? Are we saying that Jesus is powerless, or God is powerless, or Holy Ghost is not working? We are deceiving ourselves. Great sin. And they are doing many programs every week. What program are you doing? When your country is in blood, ìlú yìí ti kún fún ẹ̀jẹ̀. Àwọn tó ṣiṣẹ́ àgbẹ̀ wọn lè lọ sóko mọ́. Àwọn tó ní katakata wọn lórí méjì wọn pa wọn every day. Wọ́n dẹ̀ fẹ́ kó gbogbo Nàìjíríà sábẹ́ àti gbogbo di owó ọ̀nà wọ́n fẹ́ kó wọn sábẹ́ kán lè sọ pé àwọn ni general overseer. We are the pastor. We are the great pastor. Where is your pastors? They cannot talk. And they are molesting them. And they keep their mouth silent. And they are talking rubbish about God. And they are laughing. Those people are laughing. And àwa la pọ̀ jù ní Nàìjíríà. There is no Christian. Tí òyìnbá tẹ̀ wá jẹ́ ìkan lára àwọn ẹ̀tí bá tẹ̀mí bá dá léṣẹ́ lẹ́ o. Mi nípa Christian kan síbẹ̀. Ó dẹ̀ ń sọ jáde. Gbogbo àwọn pásọ̀ dẹ̀ dákẹ́. Wọ́n lè sọ̀rọ̀. Why are you preaching on the media? Why are you preaching on radio or TV or anything? Why? Why can't you talk now? They are fearing the police of what? Who? Tanomberu. You are fear man. Do you know what Bible said? Fear no man. Fear not. Why are you fearing? Èmi ò fẹ́ jáde now. It's not in my custom. Ìfẹ́ gbé mi èmi ò gbé ògùn ara mi ga. I'm not looking for money. Yeah, mo ń wọ́wọ́ láti iṣẹ́. Mi ìfẹ́ kẹ́nibody sanwó fún mi.
but ẹ̀yin tí ẹ̀ ń wówó tí ẹ̀ dẹ̀ rówó ẹ̀ dẹ̀ wá lè help àwọn èèyàn tí ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn very bad. Ọlọ́run á ṣèdájọ́ yín náà, ìdájọ́ ẹ̀dẹ̀ ń bọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ Ọlọ́run ṣèdájọ́ ẹ̀ dáadáa fún yín, ẹ̀yẹ ṣàdákẹ́ síbẹ̀. Tí Fúlàní tó bá ti ní bá yín, ṣùgbọ́n náà sọ sí ní Yorùbá náà ti ń sọ̀rọ̀ yìí o. Ẹ wá dúró o, ẹni sùúrù o. Ẹ̀gẹ́ tó wà ní ìsàlẹ̀ ilẹ̀ tí wọ́n gbàgbé nípa ẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń kógi lókè ní gbogbo àwọn mídíà, igi òkè ẹ̀ náà ń kóṣá. Ṣé àná ìjẹta kí lẹ fẹ́ káwọn mídíà sọ náà? Whereas there is important thing there. Ọ̀yọ́ ọmọ Yorùbá ni o, ó sign fún àwọn Fúlàní. Kí ló sign fún Fúlàní? Sharia law in Oyo State. Nobody talked about it again. It's already forgotten. And he said that they will be continue láti máa ṣe àwọn òfin tó bá yẹ kán ṣe. Tèmi ni pé kí n fọwọ́ sí àṣẹ pé a ti sọ the constitution of Oyo State. That is the Oyo State is the problem of Yorùbá every time from generations to generations. Tó bá wádìí pé bo ni Mùsùlùmí ti wọ ilẹ̀ Yorùbá, Ìlọrin yìí náà la jẹ́ àbí Ọ̀yọ́ yìí náà ni. Torí Ìlọrin Ọ̀yọ́ ni wọ́n yẹ tẹ́lẹ̀. Oko Ọ̀yọ́ ni. Ṣùgbọ́n àwọn tí ń pàtàn fún wọn sí, wọ́n ti pàtàn fún Yorùbá. Wọ́n ní Ọ̀yọ́ oko Ìlọrin ni. Ifẹ̀ oko Ìlọrin ni. Àwọn bẹ́ẹ̀ la gbọ́ news yẹn. Ní wọ́n sókè tó bá gbọ́ news yẹn. Ló ti bá ní kí n pè wá, ní dáhùn. Láti wá ní ká náwó báyà tún lè náwó. Àti ẹ̀ náwó, àgbọ̀ nǹkan tó ń lọ láyé. Tọ́, it is well. Okay. Ìsọkúsọ tó ń sọ ní Ìlọrin nìyẹn o. Wọ́n pàrokò sí yín ni. Wọ́n sọ fún yín, wọ́n rán yín létí wípé ẹ̀yin ò ń ṣe àwa la ní Yorùbá. Wọ́n kọ́ lónìí. Wọ́n ní àwa la nílùú. Wọ́n kọ́ ní Ìlọrin, wọ́n máa ń kọrin yẹn. Okay, now. Nígbà tí Ọ̀yọ́ tí wọ́n dákẹ́ ń bẹ̀, nígbà tí ó máa tó 1, 2, 3 years, ẹ wá máa rí èrè Sharia ní ilẹ̀ Ọ̀yọ́ and like Ogun State, Ọ̀ṣun State. Ṣé ń wọ Ọ̀ṣun báyìí bó ṣe gbóná tìrìtìrì, wọ́n máa ṣe ìbò wọn kọjọ́ bí mélòó kan, ọjọ́ mẹ́ta. Ìgbà tó ọmọ kan tó dìgbà yẹn ti ń para wọn náà, gbogbo ìlú ti dàrú. Òfin mọ́ òfin ló ń ṣẹlẹ̀, ìròyìn oríṣiríṣi. Àti ń gbọ́ wípé ọjọ́ yẹ kan tó dìbò gbogbo àwọn tó wà ní another party kan kó wọn wá sí Àbújá. Àwọn sákúrò lù, àwọn ìyá sákúrò lù, torí pé ìgbà náà ti gbọ́rò ìyàn sákúrò lù. So now kò sẹ́ni tó máa ronú nípa Sharia. Sharia ẹ̀dẹ̀ ni ó túmọ̀ sí wípé tó bá jẹ́ Mùsùlùmí dúró sílùú, ṣùgbọ́n tó bá jẹ́ Kìrìsìtẹ́nì ó ní ọrọ̀ ọ̀fẹ́ ìdá kó sọ̀rọ̀ ẹ̀ di Mùsùlùmí ọ̀ kó kúrò lórí ilẹ̀ yẹn. Máa ní ẹ̀dẹ̀ sọ fún wọn pé ẹ jẹ́ ká tètè múra, kì í ṣàwà la máa sá kúrò nílùú, àwọn ló gbọ́dọ̀ sá kúrò nílùú. Kòrán ní ká lé wọn kúrò nílùú, ká dè wọn, ká so wọn, ká gbé wọn sí àtìmọ́lé. Ẹ tètè ṣe kó tó di pé àwọn ṣe fún wa. Wọ́n ti sọ, ó ti di oríṣiríṣi, ó ti ń di àwọn ìgbà tó ti ń repeat ọ̀rọ̀ yìí. Ìgbà tí Ìgbòho lọ sí Ìlọrin, ìyẹn náà kọ́kọ́ sọ pé o ò ní right láti wá síbẹ̀, o ò wá forí balẹ̀ fọ́ba wa. Lẹ́yìn Yorùbá nọ́mbà wì, kì í ṣe Ìgbòho. Kí ni right ẹ láti wá dáhùn olú yẹn padà? Àwọn more than 30 villages tí ò séèyàn bẹ̀ mọ́. Kí ló ní right láti wá dáhùn padà? Ẹ̀ṣẹ̀ tí Ìgbòho kọ́kọ́ ṣẹ̀ ní gbogbo Yorùbá ṣẹ̀ nìyẹn. Máàní náà ti settle. Now ẹ̀rù ẹkùn, àǹfààní ti wà fún àwọn Fúlàní láti join yẹn àti bá Ìgbòho sọ̀rọ̀. Great lie. Great lie. Ẹ lè gbọ́, wọ́n ní wọ́n gbọ́ burúkú lẹ́nu abọ́rọ̀ ẹ̀. Ìgbòho ìsàbọ̀ rẹ̀ kò ẹ lè gbọ́ burúkú lẹ́nu ẹ̀. Ẹ lè gbọ́ kó sọ wípé no. Ìgbòho mọ ẹni tó jẹ́ èèyàn burúkú, ó mọ èèyàn tó jẹ́ èèyàn rere. Àwọn tó wà lẹ́yìn ó mọ bí Jésù ṣe mọ̀ ọ́, lòun náà mọ̀ kò ní sọ̀rọ̀ ni. Ṣé story gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Ìgbòho la máa sọ ni? A nílò láti máa sọ àwọn yẹn náà. But kí náà sọ fún wa ní àkókò yìí? Wọ́n kọ ẹjọ́ wá. Well, advice máa fún ta lọ́rùn ni pé kó wá solution. Èèyàn tó bá ti wà ní ilẹ̀ Yorùbá,
tí ó agitate fún kí ó lè dá, you are the center figure. Àwọn ọ̀tá ti ilẹ̀ Yorùbá ká wọ́n ṣọ́ yín tọwọ́ tẹsẹ̀ ni. Nǹkan tí àwọn Fúlàní àti àwọn ará Ìlọrin àti àwọn tó wà lókè tó ń ṣe wọ̀nyẹn, kò sí any other tribe ní Nàìjíríà tó lè dánwò. Wọ́n máa gbé ẹni ṣáà ni, wọ́n máa gbé ẹni, má dánwò ni, má sọ jáde. Mélòó ni nǹkan tí Tọ́lọ́run ń sọ ó di ẹni tó ń wá ń sìn? Ṣé tó bá ní kán sọ gangan, ṣé Ìlọrin náà ti lè kán ṣe kéèsì ẹ̀? Now gbogbo àti gbàgbé Sharia lọ o. Nígbà tó bá yá ẹ máa gbọ́ kán máa gé orí èèyàn láàrin ìgboro, àwọn máa hang èèyàn ní àárín ìgboro pé torí sọ̀rọ̀ orú Tọ́lọ́run yẹ àwọn nǹkan tán máa ṣe fún ni ẹ nígbà tí ṣe pé Ìlọrin ò tí ì lo Sharia lọ o. Àwọn kan ti ń lo àyà kìkì làwọn ti ń lò ó pé àwa la nílùú. Ẹ máa pé ìwà lálejò mọ́ àwa àtìyín la nílùú. Wọ́n sọ ṣé àlejò lẹ́yìn pé àwọn sọ fún pé àwa àtìyín la nílùú. Àwọn tẹ wá sọ pé àwa àtìyín ló nílùú, àwa la nílùú. Wọ́n ti lé yín kúrò lórí ilẹ̀ yín náà. Àbí kílẹ̀ tí bá ń sọ ẹ mọ ọjọ́ tí ti ń kọrin yẹn bọ̀ ni orin yẹn ti di past story o. Ó ti di orin àtijọ́. Orin tó ń kàn sí ni pé àwa la nílùú, ẹ̀yin ará ìlú ẹ jáde. Wọ́n ti ní ká máa sá kúrò ńdò. Tó bá jẹ́ Kútọ́ ni ẹ ti tẹ̀ máa sá lọ. Tó bá jẹ́ ibikíbi tó bá yẹ pé inú òkun lẹ kóra yín sí, ẹ máa kóra yín lọ sínú òkun. Mo dẹ̀ jẹ́rìí gbogbo torí pé Èkó sẹ́tù gbogbo yẹn àwọn sáwá sí Èkó. Táwọn wá dèdè bẹ́ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ti ń jíyàn gbé ní ìgboro Èkó everywhere náà ti ń gbé èèyàn. Ẹ má rò pé nǹkan tó ń pè ní 419 go on mọ́, kò sẹ́ni tó ń ṣe wọ̀n yẹn. It's wasting of time. O lè tó ń jí mọ́tò ó dà ìkórè ẹni ò pé níbi tí àwọn gbénigbéni wà. Àwọn yẹn ló ń mẹ́kọ̀ owó ibi táwọn yẹn wà nìyẹn. Lánàá sójà méjì náà mú tó ń fẹ́ jí àwọn bí àwọn òjíṣẹ́ Ọlọ́run tó fẹ́ jí wọn gbé. Àwọn méjì ni o. Mo ti sọ fún wa tipẹ́tipẹ́ pé àtọlọ́pàá o àti sójà o nígbà tẹ́ bá mú yàn báyìí tẹ́ bá mú àwọn Fúlàní á dẹ̀ tú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ torí ẹ lọ ń fọ ẹjọ́ bá òṣìkà ẹni tó ń ṣe yín ẹ lọ ń fọ̀rọ̀ bá. I think we are having problem. Ó yẹ ká dúró ká ronú ara wa. Báwo ló ṣe ń tú wọn lẹ̀ náà? Ibo ni information ti wá? Àwọn ọmọ school tó ń kó lọ tí helicopter tó ń pè wọ́n tó ní pé kán kúrò ń bẹ̀ tí helicopter dẹ̀ wá tó wá ń wò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó di pé wọ́n kó àwọn ọmọ ẹ lọ. Up to today ọmọ helicopter yẹn fò káàkiri ilẹ̀ Nàìjíríà. Àwọn ló lọ gbé ní Niger lónìí. Ǹjẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Niger lónìí? Àwọn Fúlàní àwọn terrorist méjì bára wọn jà. Helicopter dẹ̀ wá tó jẹ́ helicopter tó yẹ pé with full number tọmọ ẹni tó ní o. Ó wá sèfù àwọn tí ó ń jẹ́ terrorist ṣùgbọ́n àwọn lè sèfù àwọn ọmọ ìlú. Mọ iye owó tí àwọn èèyàn ná káwọn èèyàn ti gbà tú sílẹ̀ ni. Mọ iye àwọn ẹ̀mí tó ti sọnù kí àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn tó ń gbà ní Ọ̀yọ́ park eléyìí tí wọ́n ṣe kó dé nsìn. Mọ iye àwọn tó lóyún bẹ́ẹ̀ ni. Mọ iye àwọn ọmọ tó kú síbẹ̀ ni. Màmá kan ọmọ ẹ̀ kú sọ̀hún eléyìí tó gbé dé bó ṣe ń wọ gbòòrò ọmọ ẹ̀ tún kú. Ó dọ̀ ọmọ méjì tó kú. So Ọlọ́run má jẹ́ kí ìbànújẹ́ wà ní ìyá yẹn ni. Torí tó wáyé pé tí ìyá yẹn bá ti lọ lóyún náà ńkọ́ ẹlẹ́jà akànṣọ́ ni o àfi ń sọ̀rọ̀ ni o. Ká tí gbà pòrú ìyá yẹn ti lóyún mọ̀ pé ìbànújẹ́ burúkú torí oyún inú yẹn gangan ìbànújẹ́ ni fún. Tó bá ti bí mi yẹn gan ìbànújẹ́ ni torí a máa rántí àwọn tó ń kí wọn mọ́lẹ̀ nugbó. Wọ́n ní ẹni tó bá débi tí Ṣàngó ti wọlé kò ní bá wọn bí olúkòso. Ẹni tó bá débẹ̀ ló mọ̀, ẹni tó kàn ló mọ̀. So a lè máa sọ kúsọ, a lè máa sọ nǹkan tó wù wá ṣùgbọ́n àwọn mọ nǹkan táwọn rí lójú ogun. Ẹ lọ béèrè lọ́wọ́ nọ́ọ̀sì yẹn tó dé tó ń ṣàlàyé òun nìkan ló lè ṣàlàyé nǹkan tó jú rí ń bẹ̀. Bọ́n ṣe ń bímọ ọwọ́ lásán ló fi ń gba ẹ̀bí ọmọ, kò sí handglove. Ó ní láti ṣàánú torí pé iṣẹ́ nọ́ọ̀sì láti ṣàánú ni, ó láti ṣiṣẹ́. But ó against law of àwọn agbẹ̀bí.
o gbọ́dọ̀ fọwọ́ lásán ṣe ibo ló fẹ́ rómi tó fẹ́ fi fọwọ́ ẹ ibo ló ti fẹ́ rómi tó fẹ́ fi fọwọ́ ká tẹ̀ gbà pé kò tẹ̀ fọwọ́ lásán kò tẹ̀ fọ̀dọ̀ tí kúrò lọ́wọ́ ẹ̀ ó náà ti gbèbí yẹn mo rántí ìgbà tí à ń lọ sí north àti kúrò ní Sokoto à ń lọ sí Maduguri ẹni ẹbí mo nínú igbó lóru ibi tí màálù tán ti ń sin àwọn ẹran àwa rí omi bẹ́ẹ̀ làwa ti dúró láti wọ́n ti gbẹ̀bí ẹni yẹn ọmọ Ìgbò ni ìyá yẹn Haúsá ni òun ló gbẹ̀bí ẹ̀ nínú igbó olómi tó ti rọ́bẹ̀ gangan tó fi gbẹ̀bí ẹ̀ praise the Lord so irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí nọ́ọ̀sì yẹn kó wá ṣàlàyé fún yín nǹkan tó ju ẹ̀rí àmọ̀yẹ ọmọ tó gbà ìbí I think more than 12 or less than 12 ló gbẹ̀bí wọn àwọn tó kú ń bẹ̀ àwọn tó gbé wálé àwọn lè wọn gbé wálé okay now mo ń sọ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó wà nínú case ta ní nìyẹn àwọn ẹjọ́ tí à ń dá lọ́wọ́lọ́wọ́ ni mò ń dárúkọ fún wa yìí lọ́wọ́lọ́wọ́ ni mò ń sọ yìí o èyí tí a ti gbàgbé mo ti rú jáde fún wa ká má gbàgbé Sharia lọ ní Ìbàdàn gbogbo wọn dákẹ́ mi ni ẹ lè rí pásọ̀ kankan tún sọ̀rọ̀ sí àmọ́ ìlàgbọ́rí pé pásọ̀ sọ̀rọ̀ yìí ó ti ń lọ sóṣù kan or more than a month tí gómìnà wọn ìkà gómìnà tí kì í ṣe èèyàn tó fẹ́ bá Tinubu fa wàhálà tó jẹ́ Yorùbá tí Tinubu jù ẹ̀ lọ́jọ́ orí tó ń wowó tó ronú àwọn èèyàn tó dẹ̀ mọ̀ọ́mọ̀ wípé kíní yìí máa pa àwọn èèyàn lára tó dẹ̀ pé rẹ̀ ní kìrìsìtẹ́nì ó tún fẹ́ Ìgbò ìyá máa jẹ Yorùbá o ìyá ń jẹ Yorùbá o tó wá dẹ̀ wádìí kìrìsìtẹ́nì ní òpin ara ẹ̀ ó dẹ̀ tí wọ́n á ń jẹ́ orúkọ tó da nílẹ̀ Yorùbá orúkọ tó yẹ kán fà kúrò ní orúkọ ẹ̀ ìyá ẹ̀ dúró dé ìyá ẹ̀ ó dúró dé lọ́jọ́ iwájú tí ó fẹ́ kó Yorùbá sínú wàhálà ni ó kù ti bẹ̀rẹ̀ á dẹ̀ jẹ́wé lá á jẹ ṣégè òun rò pé kò sọ Ọlọ́run ni á mọ̀ pé Ọlọ́run wà yá tó bá ń wo àwọn pásọ̀ wọ̀nyẹn pé wọn ò serious àti àwọn oníṣẹ̀ṣe pé wọn ò serious àti àwọn mùsùlùmí kò wọn serious ṣé wọ́n ti ń pè é sìn wọ́n ti ń pè é pé kó sọ fún àwọn oníṣẹ̀ṣe pé àwọn olóòlù kìnìkan wọ́n ti ń pè é kó wá dá sí kó wá gbórí tẹ̀ tó bá lórí méjì kó wá fi tẹ̀ àwa mọ̀ ṣé pé ó sọ wípé pé ogun ìgbà wẹ́ẹ̀tì ẹ̀ ló fẹ́ dálẹ̀ yìí o ṣé rántí ìgbà Akíntọ́lá o kó wá dálẹ̀ it's true Yorùbá ò dìde Yorùbá ò lè sọ̀rọ̀ torí pé kí ni wọ́n ti jẹ màálù yó àtàwọn pásọ̀ wọ́n ti jẹ màálù àpásọ̀ yìí pé wọ́n nú òkùnkùn àwọn tó ń jẹ màálù wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe iṣẹ́ bí yẹn ni àwọn pásọ̀ wọ̀n yẹn àtàwọn àfáà wọ̀n yẹn tí wọ́n serious yẹn ni o tí wọ́n yẹ pé ẹlẹ́tàn náà jẹ́ yẹn ni o láti wá baṣẹ́ ìránṣẹ́ jẹ́ mo sọ fún asẹ́ ànígbà Ahab gbogbo àwọn wòlíì tó ń rí náà Jehoṣáfátì ní pé ó ní òòlì ṣáde máa lọ sójú ogun oníṣẹ́ kò sí wòlíì nílùú yìí ni ó ní wòlíì wà wọ́n pe àwọn wòlíì wọn ni ẹ lọ kò sí wàhálà ẹ máa kẹ́rù bọ̀ ẹ máa kẹ́rù lọ ẹ máa kẹ́rù bọ̀ kò sí wàhálà ẹ kẹ́rì wálé ó ní no ṣé kò wá sí anybody mọ́ tó kù nílùú yìí tó jẹ́ wòlíì ni àwọn ẹnìkan wà wọ́n ní ta ni Míkà ni àwọn yẹn ti sáré sọ fún gbogbo má rí náà o àti gbọ́ yẹn sẹ́yìn náà àti gbọ́ ó wà nínú àwọn fídíòsì wa ẹ lọ gbọ́ ń bẹ̀ wọ́n ṣàǹfọ̀ tí tó dáa ebuluwa tí Ọlọ́run tó fèmí lẹ̀ tó ń jẹ́ kó wọ́n máa rí náà báwo lè ṣe máa rí náà nígbà tó ẹlẹ́pẹ́ méṣù nìyẹn báwo lè ṣe máa rí náà ẹ̀yin pásọ̀ tó jẹ́ lẹ́mí èṣù tẹ́ ẹ̀ fẹ́ kí àwọn mẹ́bà yín just Exodus chapter 20 verse 8 ó jẹ́ ìṣòro fún yín ẹ̀yin pásọ̀ you know the story if you don't know the story go inside your Google the whole world why they are killing Christian everywhere kéèyàn dẹ̀ gba Jésù tó yẹ pé ó aṣọ́rẹ́ kiri ní everywhere he went he was doing good mighty healer he the leper when the people saw him they started walking everything they talk about him good things but they see him as their enemy up to today àwọn tó bá tún wá gba Jésù náà enemy náà ni bẹ̀tẹ̀ àwọn ló sọ̀rọ̀ àwọn di enemy o
Jésù sọ anybody di enemy o. Àwọn ló sọ pé Jésù ló yí ọjọ́ padà o. Ordinary that simple. Kì í ṣe pé sábàdé ló máa gbé yín dọ̀run náà. But do the needful. Kẹ́tẹ̀ ṣe nǹkan kan tó ti na Ọlọ́run á dùn sí. Kẹ́jẹ́ kí Jésù wá kó àwọn àyànfẹ́ lọ. Ó kú ti sọ pé òun lè bá yàn mọ́. Bẹ̀tẹ̀ ẹ̀ fẹ́ ṣe kó má bàa rí anybody gbé lọ sọ́run. Well, who is willing to go to heaven will listen. Ó ní nígbà tí Revelation ti Bra John the beloved tó máa sọ̀rọ̀ tí Ọlọ́run bẹ̀ sí ń ṣe lójú tó jẹ gbogbo ìyà àwọn ìyà táwọn pásọ̀ wọn wà fẹ́ jẹ yẹ òun jẹ ìwé ńlá àti oríṣiríṣi wàhálà sí nínú ayé ẹ̀. Ó wà ní Patmos ọjọ́ Olúwa, that is on Sabbath day he received the whole 22 prophecy tí ó wà nínú ìwé 22 yẹn. Ó dẹ̀ ṣàlàyé gbẹ fún wa. So tẹ bá rò pé Jésù ni wá kẹ́ ẹ dínà kẹ́ ẹ díwọ́ ṣùgbọ́n ẹ ti ń gbogbo kìrìsìtẹ́nì ti ń jíra láyé ń sìn àti Ísírẹ́lì tó fẹ́ gba Jésù àwọn náà ń jẹgba lọ́wọ́ báyìí. Trump ló ti yọrí wọn táwọn pé Trump fẹ́ kàn jẹgba ni ajẹ́kàn dá sí ilé tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn náà dá ń jà títí wọn pẹ̀lú àwọn olúbi mẹ́fà wọ́n jọjọ ń jà lọ́wọ́ díẹ̀díẹ̀ náà ń jà díẹ̀díẹ̀ ṣùgbọ́n Amẹ́ríkà ń ṣe kí ni ó ń ju bọ́ǹbù sí wọn lójoojúmọ́ jọjọ ń jagun yẹn lọ àti ní pé àti settle we come to the table tomorrow we come to the table I'm àpòrọ́ tó bá tún dọ̀là á tún ju bọ́ǹbù gbóà àwọn náà tún ju tí wọ́n gbúù wọ́n para wọn díẹ̀díẹ̀ torí kíni torí kìrìsìtẹ́nì. Kò sẹ́ni tó wàásù fún àwọn tó wà ní Iran o, kò sẹ́ni tó wàásù wọn, Jésù ló ń wàásù fún wọn. Ní Saudi ó ń wàásù fún wọn ibi tó ti fẹ́ kígbe tó ti fẹ́ lọ gbàdúrà báyìí tó fẹ́ kírun báyìí kígbe Jésù wá ni o. Kò sẹ́ni tó wàásù fún wọn o, àwọn fúnra wọn ló ń rí yísà o. So àwa dẹ̀rẹ̀ tí a sọ pé a gba Jésù a ṣe nǹkan tó wà ní Bíbélì. Wọ́n ti gbé Sharia wá o, ó ń bọ̀ díẹ̀díẹ̀ ni wọ́n ní díẹ̀díẹ̀ ni ọgbà ni mú ẹlẹ́dẹ̀ ń wọnú ọgbà díẹ̀díẹ̀. Ìgbà tẹ́ bá máa rí ẹ kàn máa rí pé àwọn ṣọ́ọ̀ṣì wọ̀nyẹn ó kàn disappear ni nǹkan tẹ́ fẹ́ nìyẹn náà. Ẹ má wọrí ẹ tí a máa purọ́ mọ́ Jésù yẹn owó tẹ́ fẹ́ nìyẹn wá rí ibi tẹ́ ti máa nà á wà mọ́ kó wù yín kẹ́ gbé plane kẹ́ fò kẹ́ kúrò Nàìjíríà ibi tẹ́ bá lọ màá mọ ibi tẹ́ máa lọ. Europe àwọn náà ń pariwo tiwọn lọ́wọ́ àwọn ń jìyà tán ẹ gbọ́n kò tó ṣẹlẹ̀ sí Spain ni 2 weeks ago ẹ mọ̀ kò tó ṣẹlẹ̀ sí Spain ni tí ò ṣẹlẹ̀ rí. Ibo náà ti rí àwọn èèyàn àwọn àjọ̀nú ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá àwọn àjọ̀nú lọ́jọ́ wájú ẹ má wọrí ṣé ẹ̀yin gangan ìwìn náà ní ẹjọ́ máa pàdé ni àbí ìwìn òun kú ni ṣé ìwìn òun kú àìmọye gidi àwọn igi ìrókò tó máa gbẹ nígbà tó máa ti pa àwọn ìwìn inú wọn tán. Ẹ mọ̀ nǹkan kan ni ta ló lè bá Ọlọ́run fa wàhálà? You are deceiving yourself. Tó bó ṣe rí nìyẹn àní sọ ju ẹ lọ ẹ jẹ́ ká gbàdúrà. Ìwọ Ọlọ́run wa a mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá a lè sọ pé a pé nítorí pé kí ni mo mọyọ ọdún tí a ti kọ Bíbélì mo dẹ̀ mọyọ ọdún tí mo ti mọ Jésù kí n tó wá mọ̀ yìí pé ọjọ́ tí a ti 419 mi láti ọjọ́ yìí wá tá a ti bí mi sínú ayé mo dàgbà nínú èrèrè èyí tá à ń pè ní Christian tó jẹ́ pé ẹ̀tàn 419 làwọn òyìnbó gbé fún wa. Àwọn òyìnbó náà bá nínú àwọn ìwé tán kà tí kò yé wọn wọ́n pè ní ọjọ́ Sunday àbẹ̀sí ń ṣe títí kó tó di pé wá bá mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà la rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá sọ̀rọ̀ tó wà nínú kan nìyí tó jẹ́ pé àwọn náà jókòó sílé wọn wọ́n ní pé kí leléyìí kò ń ṣe ọjọ́ Sunday. Kò sẹ́ni tó wàásù fún wọn èyí lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe wàásù fún wọn. Ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ ọmọ yín ti pọ̀ sínú ilẹ̀ Nàìjíríà Yorùbá tó jẹ́ pé wọn ò tí mọ̀ ẹ wá ṣe wọn níyè. Mo fẹ́ kẹ́ jẹ́ kán mọ̀ wípé ogun ti dé àti wà nínú ogun ẹ̀sìn àti ogun pé wọ́n máa gbàlú àmọ́ wa lọ́wọ́ tí ò ní sí nǹkan tó ń jẹ́ Kìrìsìtẹ́nì mọ́ lórílẹ̀ adúláwọ̀ kì í ṣe Yorùbá nìkan kì í ṣe Nàìjíríà nìkan gbogbo adúláwọ̀ ni. Lóòótọ́ Ghana ń gbìyànjú wọ́n bá wọn fa kòrákù eléyìí tó yẹ pé ó wá ń sọ orú jàgídíjàgan ọ̀rọ̀ ẹ̀sìn. Bàbá àwa Nàìjíríà torí pé a fẹ́ dìbò
torí muslim ticket òun náà láti ń tẹ̀lé. Tinubu ò lè ṣe nǹkan kan torí ó mọ̀ pé tó bá dán wò ó ti fi hàn pé kò lè win nìyẹn lórí ọ̀tá pọ̀ tán yíká ó bá wọn bẹ́ẹ̀ ni. Bàbá mo wá gbàládùra gbogbo oore ọ̀fẹ́ tí a fi ní bọ́ sóko ẹrú òun ní kẹ́ fi fún wa, ṣùgbọ́n àmọ́ pé lákòókò yìí gbogbo kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe gbogbo ọkàn wọn ti balẹ̀ pé torí Ìgbòho ó ti jẹ́ kí àwọn wọ̀nyí wọlé, kò sẹ́ni tó ronú pa ẹ̀ mọ́, wọ́n ti wá ń bá ayé wọn lọ. Ṣùgbọ́n ogun ń bọ̀ tí a dẹ̀ ti wà nínú ẹ̀. Fúlàní dẹ̀ ń sọ fún àwọn ará Ìlọrin ń sọ fún àwọn tó wà lókè Ọya ń sọ fún wa pé a máa pa yín níṣẹ́ ẹ̀ níṣẹ́ kù ká tó di ìdìbò. Bàbá mo wá gbàládùra ẹ ṣojú àwọn èèyàn yìí. Tí pásọ̀ ń bá fọ́ lójú, àwọn tó bá jẹ́ olùtítọ́ ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ẹ ṣí wọn níyè. Àwọn tó dẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run àti oníṣẹ̀ṣe ni o àti mùsùlùmí ni o, ẹ bá ṣí wọn lójú kí wọ́n bá bá ayé lọ kó má dòkú àtàwọn àtẹ̀bí wọn. A fẹ́ kí ìlú wa kó dìlú nílùú, mo ta bèrè ní ẹ ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa la gbàdúrà. Àmín 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 orúkọ Jésù.